أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وأنا اليأس مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني كبت الموالي من ورائي وكانت امرأتي آكرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا فخرج على قومه من المحراب وأوحى إليهم أن سبحوا بكرة وعشيا يا خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا واذكر بالكتاب مريم إذ
فانتبذت من أهلها مكانا شرقيا واتخذت من دونهم حجابا وأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أني يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فانتبذت به مكانا قصيا فأجاء المطار إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله محمد كما صليت على سيدنا إبراهيم وبارك على محمد وعلى آله محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آله سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين حبيب مصطفى محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó mú wa lọ lánàá tí ó dá wa padà lónìí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó dá wa tó ní wa tó ní àkókò tí a wà yìí a wá tọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa Ànábì wa Muhammad ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad kó máa bá àwọn aráalé àti àwọn sàábé gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ wa mo tún kí yín káàbọ̀ wá sí ilé ẹ̀kọ́ wa lónìí ọba tí ó fún wa ṣe lónìí tó ní kí a rí ṣe lénìí kí Ọlọ́run kó jọ̀ọ́ kó dákun kó jẹ́ kí a ṣe ní àṣeyọrí kó jọ̀ọ́ kó jẹ́ ká ṣe ní àṣeyege à ń gbìyànjú lélẹ́yìí ìgbìyànjú wa Ọlọ́run jọ̀ọ́ bá wa fi àlùbáríkà sí jọ̀ọ́ má dálé wa láyà jọ̀ọ́ má dálé wa láyà Ọlọ́run jọ̀ọ́ má dálé wa láyà jẹ́ kó ṣeé ṣe fún wa jẹ́ ká ṣe láṣeyọrí jẹ́ ká ṣe láṣeyege wàlá hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim. Mo láyọ̀ láti pàdé yín lónìí inú mi dùn láti tún pàdé yín lénìí ó lè dá mi lójú pé ní agbára Ọlọ́run a ó tún jọ ṣe ní àṣeyọrí lénìí lágbára Ọlọ́run ní gbogbo ẹ̀yin ọmọlé kéwú tí ẹ ti dé mo kí yín káàbọ̀ àti àwọn tó ń wọ̀ tó máa bá wa kí Ọlọ́run kó bá wa fi ṣọ́ àti ààbò rẹ̀ kó bá wa fi ṣọ́ gbogbo yín gẹ́gẹ́ bí olùkọ́ yín lára àwọn nǹkan tí màá tún fẹ́ láti bá yín sọ lénìí òun náà ni wípé mo fẹ́ fi àkókò yìí bẹ̀ yín ṣẹ́rí tí ẹ bá wọlé ayé tá a wà lénìí
ẹ̀tàn jẹ, ọmọ aráyé fẹ́ràn nǹkan tó jẹ́ nǹkan ìtẹ̀jẹ, ọmọ aráyé fẹ́ràn nǹkan tó jẹ́ wípé ó dùn lójú ṣùgbọ́n korò nínú. ìtọ́ ọmọ aráyé fẹ́ nìyẹn. ìtọ́ bá ti ń tàn yòyòyò lọ́mọ aráyé máa ń fẹ́. ẹ rí i pé nílé kéwútà wà yìí lóòótọ́ la sọ fún yín pé ẹ gbà ládá ṣùgbọ́n ẹ tí ì fojú rí ládá tí ẹ máa gbà. ẹ fojú rí ládá tí ẹ máa gbà. àbí masha allah. mo wá fẹ́ kẹ́ fi ládá tẹ́ ẹ máa gbà níwájú ọlọ́run. ẹlòmíà máa béèrè pé èmi ò rí nǹkan tó ń jẹ́ ládá, èmi ò rò pé nǹkan kan tún wà tó ń jẹ́ ládá, mi ò rò pé nǹkan wà tó ń jẹ́ ẹ̀san tọ́lọ́run fẹ́ san fún wa. ok, nígbà tá a bá sọ pé a ò ní gba tó ń jẹ́ ládá gbọ́, ẹ wo nǹkan tí wọ́n ń pè ní ìfẹ́. ẹ jọ ṣé ẹnì kọ́kọ́ wà nù wa tó fojú rí ìfẹ́ sójú rí? irú bá a ti máa ń dá àwọn èèyàn tán máa béèrè lọ́wọ́ wa pé kò sí ti ń jẹ́ ọlọ́run, àwọn ẹlòmíì ò máa béèrè pé kí ló ń jẹ́ ọlọ́run, kò sí tó ń jẹ́ ọlọ́run, ọlọ́run kankan ò sí. irú àwọn nǹkan tí a máa ń pè wọ́n ní atheist. àwọn atheist yẹn àwọn ni wọ́n jẹ́ ẹni tó pé wọ́n gbàgbọ́ pé ọlọ́run kankan wà. ṣùgbọ́n mo máa ń sọ fún wọn wípé ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ ò gbà pé ọlọ́run wà, kí ló dé tẹ́ ẹ ṣe gbàgbọ́ wípé à ń pe kinní kan ní ìdùnnú, à ń pe kinní kan ní ìbànújẹ́? ẹ rí ìdùnnú ẹ kì í rí sójú, ìbànújẹ́ ẹ kì í rí sójú. kí ló tẹ́ ẹ ṣe mọ̀ pé ìbànújẹ́ lélẹ̀? kí ló tẹ́ ẹ ṣe mọ̀ pé ìdùnnú lélẹ̀? now à ń pe kinní kan ní ìfẹ́. níbo ni ìfẹ́ ti máa wá? àárí ìfẹ́ sójú. kí ló tẹ́ ẹ ṣe mọ̀ pé n tá a máa ń nífẹ̀ẹ́, bí ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn bó ti rí nì, ẹni tí ò bá nífẹ̀ẹ́ èèyàn bó ti rí nì. kí ló tẹ́ ẹ ṣe gba ìyẹn gbọ́? àárí ìfẹ́ náà sójú. àárí ìfẹ́ sójú, a sì nífẹ̀ẹ́, a gbàgbọ́ nùfẹ́. àárí ìfẹ́ sójú, a sì gbàgbọ́ nùfẹ́. kí ló tẹ́ ẹ ṣe wá ní gbàgbọ́ nù ọlọ́run? ẹ̀yin ọmọdé kéwú, mo fẹ́ jẹ́ kó yé yín wípé gbogbo tó bá ti jẹ́ ti tọ́lọ́run, ẹ̀mí èèyàn ò kì í ṣí síbẹ̀. kí ló dé tí tó fi rí bẹ́ẹ̀, tó fi jẹ́ wípé ẹ̀mí wa kì í ṣí sí nǹkan tó bá ti jẹ mọ́ ti tọ́lọ́run? kí ló fà á? ìdí ni wípé àṣetán ẹni ẹ̀kọ́ ẹni ègbé ni. ṣé ẹ̀dẹ̀ mọ̀ wípé àwọn Yorùbá máa ń sọ wípé ẹni títí ẹ ti jóná kò ní máìndì kí ti tẹlòmíì náà kó rí bẹ́ẹ̀ bá bíi tòun náà. ẹni tí nǹkan ti bàjẹ́ mọ́ lọ́wọ́ kò ní máìndì kí nǹkan yẹn kó bàjẹ́ mọ́ tẹlòmíì náà lọ́wọ́. àṣetán ó hùwà ìgbéraga sí Ọlọ́run nígbà tọ́lọ́run pa wọ́n láṣẹ pé kán forí balẹ̀ fún anabi Adam, ṣùgbọ́n àṣetán lòun ò ní forí balẹ̀ fún anabi wa Adam aleyhi salatu wa salam. eléyìí fà á débi pé Ọlọ́run wá bínú sí i, Ọlọ́run lé kúrò nínú àlìjánná, Ọlọ́run lé àṣetán, Ọlọ́run lé kúrò nínú àlìjánná. lílé tọ́lọ́run lé, ó wá ní lóòótọ́ òun ti mọ̀ pé wọ́n Ọlọ́run ó ti lé òun kúrò nínú àlìjánná, ṣùgbọ́n òun máa lọ ilé ayé tó wá léwu lọ yẹn. gbogbo ẹni tó bá ti fẹ́ ṣètìwọ́ Ọlọ́run, òun ò ní jẹ́ kán máa rí ṣe. tẹ́ ẹ bá rí nílé ayé tá a wà yìí, ìwà dáadáa ó difficult láti máa wù, ìwà sùúrù ó difficult láti máa wù, ìwà kéèyàn tún nǹkan ṣe ó difficult láti máa wù. kí ló fà á? àṣetán ni máa kó sí ìyàn lọ́kàn. gbogbo tó jẹ́ nǹkan àti bà nǹkan jẹ́ olóyìísì jù láyé, àti dà nǹkan rú olóyìísì jù láyé. ẹ wo tí a bá mú TV bí kìíní ṣe wà sìn, bó ṣe wà yìí, tí mo bá mú irin tí mo kòbó pa, kí ló máa ṣẹlẹ̀ sójú whiteboard yìí? Á fọ́. in the next 1 minute ṣé mo lè tún ṣe?
2 minutes ṣé mo lè tún ṣe padà 3 minutes ṣé mo lè tún ṣe padà ẹ lè wo ìgbà tí mo fi bàjẹ́ within 1 minute mo lè bà bọ́ọ̀lù yìí jẹ́ ṣùgbọ́n tí bá máa ṣe kó fi dá a padà ó máa take mi ní bóyá 2 days 3 days 4 days 5 days gbogbo nǹkan tí ó bá ti dá a láyé kò kí ń easy ẹ wo ìrun tá a máa ń kí ìṣẹ́jú mélòó la fi kírun tán ìṣẹ́jú mélòó la máa fi kírun tán ó kéré lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n àṣetán ó ń gbìyànjú láti ṣẹ́rí ọkàn wa kúrò ṣùgbọ́n ẹ wá jẹ́ kí n ṣàlàyé nǹkan fún yín o ẹ lè má mọ̀ o ǹjẹ́ ẹ mọ̀ wípé ẹ̀yin gangan ẹ̀yin tẹ́ ẹ bá ti gbé ìgbésẹ̀ tẹ́ ẹ fẹ́ ṣe títọ́ Ọlọ́run ẹ̀yin gangan làṣetán ń lé kiri ẹni tó ń pààyàn kiri àṣetán ò wá kiri o ẹni tó ń bà tèèyàn jẹ́ àṣetán ò wá kiri o ẹni tó ń dalé onílérú àṣetán ò wá kiri o ẹni tó ń ba ọmọ tó ń pọmọ lọ́mọ lẹ́kún àṣetán ò wá kiri ẹ̀yin tẹ́ ń ṣe tọlọ́run gangan ẹ̀yin làṣetán ń wá kiri ẹ̀yin tẹ́ sọ pé ẹ fẹ́ mọ̀ nípa Ọlọ́run ẹ̀yin gangan làṣetán ń wá kiri nítorí wípé àwọn tó ń ba nǹkan jẹ́ àwọn tó ń da nǹkan rú àwọn tó ń ba ayé jẹ́ àṣetán ti mú wọn already àwọn ti dọ́mọ àṣetán already Ọlọ́run nìkan ló lè là wọ́n jáde ṣùgbọ́n èyí tó jẹ́ wípé ẹ kírun ẹ gbàwẹ̀ ẹ yọ sàká ẹ ṣàánú ọmọ ọlọ́mọ ẹ ràn yàn lọ́wọ́ ẹ dùn yàn nínú ẹ pààyàn lẹ́rìn ẹ̀yin gangan làṣetán ní lé kiri ẹ̀yin ló wá kù sí lọ́wọ́ báyìí ẹ wá sọ wípé èmi o lágbára Ọlọ́run àṣetán ò ní rí mi mú gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi lágbára Ọlọ́run àṣetán ò ní rí yín mú ẹ wá jẹ́ kí n ṣàlàyé nǹkan fún yín gbogbo ìgbésẹ̀ tẹ́ ń gbé ẹ wò kí n tó débí báyìí sìn mò ń bọ̀ láti ibì kan mo lọ sí skul àwọn ọmọ mi a lọ ṣe nǹkan bẹ̀ máìndì mi ti wà lọ́kàn yín mo mọ̀ wípé kémi náà tó débí ọkàn tí yín náà ti wà lọ́dọ̀ tèmi náà so ọkàn wa ti wà lọ́dọ̀ ara wa ṣé rí bí ọkàn wa ṣe wà lọ́dọ̀ ara wa yẹn wàláyì ẹ ń ronú nípa mi èmi náà ń ronú nípa yín ládá máa wà fún yín ládá ń wà lọ́kàn tèmi náà kí ló dé tí ládá yẹn ṣe wà nítorí pé gbogbo nǹkan tó wà tó connect èmi àti yín papọ̀ nǹkan tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí la fẹ́ wá ṣe nǹkan tọ́lọ́run nífẹ̀ẹ́ sí la fẹ́ wá ṣe ṣùgbọ́n bá a ṣe wá fẹ́ ṣe yẹn o tá a bá ti ń gbégbèsè yẹn àṣetánù máa gbégbèsè láti change ọkàn wa kúrò wo àwọn nǹkan míì wà tó o lè ṣe mójú kúrò ń bẹ̀ jọ̀ọ́ má lọ ṣe mẹ́ni ẹ̀ kúrò ń bẹ̀ jọ̀ọ́ lọ ṣe nǹkan míì lára nǹkan tí àṣetán tí ó mọ̀ wá gbé wá bá wa rèé lára nǹkan tí àṣetán tí ó mọ̀ wá ọ̀nà láti gbé wá bá wa rèé ó wá kù sọ́wọ́ èmi àti láti má fààyè sílẹ̀ fún àṣetán láti má ṣe gbà láàyè kó lè bá a mú wa lágbára Ọlọ́run àṣetán ò ní rí yín mú àṣetán ò ní rèmi náà mú o gbogbo ibi tí àṣetán tó ń ti ń lọ́wọ́ sí ìgbésí ayé wa Ọlọ́run yóò já ọwọ́ rẹ̀ kúrò lára wa àmín ya Allah àmín ya Allah àmín ya Allah. náà ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi kí n tó máa bá yín sọ̀rọ̀ lẹ́yọkọ̀ọ̀kan torí pé màá sọ fún yín pé kí ẹ ka àwọn nǹkan tá a ti ṣe lánàá náà màá ní pé kẹ́ ẹ kà fún mi ṣùgbọ́n kí n tó sọ fún yín pé kẹ́ ẹ ka tí mo ní ká ṣe lánàá yẹn kẹ́ ẹ tó kà á fún mi àwọn oríṣiríṣi nǹkan wà tí màá tún ní pé kẹ́ ẹ ṣe fún mi náà torí màá máa pè yín wọlé lẹ́yọkọ̀ọ̀kan tí ẹ ó máa dá mi lóhùn tí ẹ ó dẹ̀ máa ka àwọn nǹkan tí ẹ̀kọ́ tá a kọ́ lánàá màá máa kà fún yín. now ó yá ẹ̀yin ọmọdé kéwú
nọ́mbà tí màá fi sórí bíbà yìí ẹ lọ háàdì ẹ̀ lórí WhatsApp nọ́mbà yín 080 53889115 53889115. Òun ni nọ́mbà tí ẹ máa lò láti fi get in touch pẹ̀lú mi. Ẹ máa pè mí. Ẹ̀yin tí ẹ bá ti mọ ẹ jẹ́ kí n pa èyí tá a ti kọ́ lánàá yẹn jẹ́ kí n parẹ́. Mo ti sọ fún yín gbogbo ẹni tó bá ti wá sílé kéwú. Mo lérò pé bóyá ẹ ó ti há sórí lónìí. Mo fẹ́ máa gbọ́ lẹ́yọ̀kọ̀ọ̀kan. Ẹ máa pè mí lẹ́yọ̀kọ̀ọ̀kan o sí orí WhatsApp line wa. Ẹ máa pè mí lẹ́yọ̀kọ̀ọ̀kan sí orí WhatsApp line wa tàbí kẹ́ ẹ pè mí directly sórí nọ́mbà yẹn. So ẹ pè mí sórí WhatsApp line yẹn tàbí kẹ́ ẹ pè mí sí orí nọ́mbà straight. Orí nọ́mbà yẹn nìkan ni ẹ má pè mí through Facebook o. Bẹ́ẹ̀ ni o, ẹ má pè mí sórí anywhere ju orí nọ́mbà yẹn lọ. So tẹ́ bá ti pè mí kẹ́ ẹ múra láti ka ẹ̀kọ́ tá ti kọ́ sílẹ̀ lánàá, kẹ́ ẹ múra kẹ́ ẹ kà á gbogbo ẹ̀ láti alif dé orí yá ẹ kà á. Mo ti fọkàn sí wípé ẹ ó ti practice ẹ ó dẹ̀ ti wà perfect. Ẹ̀yin tí ẹ bá máa wo fídíò yìí lẹ́yìn, ẹ̀yin náà lè pè mí tẹ́ ẹ bá ti kà á tẹ́ ẹ ti há sórí tán. Ẹ̀yin náà pè mí kẹ́ ẹ kà á fún mi kí n wá correct yín. A fẹ́ kúrò lórí tọ́pìkì lénìí kí a bọ́ síbòmíì ní ọ̀sẹ̀ tó ń bọ̀, ṣùgbọ́n màá fún yín ní example àpẹẹrẹ ohun tí a ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ó yá o, ẹ máa pè mí o gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ wa. Mo fẹ́ kẹ́ ẹ máa pè mí báyìí o. Ẹ pè mí sí orí 08053889115. Kẹ́ ẹ pè mí sórí nọ́mbà yẹn. Now ẹ pè mí sórí ẹ̀. Mo expect a call ẹ̀yin student wa. Ẹ máa pè mí lẹ́yọ̀kọ̀ọ̀kan. Now ẹ pè mí sórí 9 yẹn. Orí Glo ni kẹ́ ẹ pè mí sí. Orí Glo ni kẹ́ ẹ pè mí sí. Eléyìí ò ní clear. Orí Glo ni kẹ́ ẹ máa pè mí sí. Orí Glo line, WhatsApp line orí Glo ó ní kẹ́ ẹ fi pè mí. Orí Glo nìkan ni mo lè gbé kọ́ yín. Nah, mashallah. Okay. Assalamu alaikum warahmatullah. Wa alaikum salam. Nah, mashallah. Naam. Okay. Oh ya, bismillah. Bismillahirrahmanirrahim. Ba, ta, jim, a, kaf, dal, zal, ra, zain, sin. Zo, ain, ga.
ha, kaf, kef, lam, waw, haw, ya. Kò tí ì tẹ́ mi lọ́rùn. Ká dáadáa farabalẹ̀ ká. Alif, ba, ta, ta, jim, ha, dal, zal, ra, zain, sin, shin, sod, dod, to, zo, ain, gain, fa, kaf, kef, lam, mim, nun, waw, haw, ya. Now, gbọ́ mi dáadáa. Cough, calf, cough, calf, cough, calf ni. Now, wá tún kà padà. Cough, calf. Ó yá tún kà padà. Okay, sir. Alif, ba, ta, sa, jim, ha, dal, zal, ra, zahin, sin, shin, sod, dod, to, zo, ain, gain, fa, kaf, kaf, lam, mim, nun, waw, haw, ya. Takbir. Allahu Akbar. Ok, ó ti ṣe dáadáa ṣùgbọ́n mo fẹ́ kó o tún lọ tún kà dáadáa. Ṣé o ti gbọ́? Kó o lọ máa tún kà dáadáa kó tó di Monday ká tó bọ́ sí another topic. Ṣé o mọ̀ pé kò sí lè kí ó lọ́la? So kó o tún lọ practice ẹ̀ dáadáa kó ti perfect dáadáa. Tó bá dọjọ́ Monday, the first thing tí ẹ máa gbogbo yín máa tún kọ́kọ́ kà fún mi nínú class òun náà ni eléyìí tí o kà tán yìí. So ó dẹ̀ before that day ó gbọ́dọ̀ ti perfect dáadáa, ó gbọ́dọ̀ lè kà dáadáa tó máa clear tó ní ṣe mistake kankan. So ó lọ get pé cough, calf, cough, calf. So kò má lọ ṣe mistake again níbẹ̀ yẹn. Now, yes. Now, mashallah. Ká tó lọ tuntun kà lẹ́ẹ̀kan sí i. Thank you, sir. Ó yá ká. Alif, ba, ta, sa, dal, zal, ra, zain, sin, shin, sod, dod, to, zo, ain, gain, fa, kaf, kaf, lam, mim, nun, waw, haw, ya. Náà mashallah, jazakumullah khairan. Ó ti gbìyànjú, ó ti ṣe dáadáa. Takbir, Allahu akbar. Allahu Akbar. Náà mashallah. Kékeré. Náà ẹni tó bá tún kàn ó, ẹni tó bá tún láyà, Riskat ló kà láti France yẹn. Ẹ jẹ́ kí mo tún expect kọ́ lẹ́yìn yòókù o. Ẹ pè sórí nọ́mbà Glo tó wà lórí line yẹn. Bóyá o gbogbo alájà Rukayat Babatunde bisimilayi bisimilayi. Ẹ̀yin yòókù náà ẹ pè wọlé o. Náà masha Allah. Assalamu alaikum. Wa alaikum salam tilaba. Náà masha Allah. Náà bismillah.
Bismillahirrahmanirrahim. Ba, ta, sa, jim, ha, ha, da, zo, ro, ain, sin, shin, zo, do, ha, ban, ba, ain, gain, faf, kaf, kof, kaf, lam, mim, nun, wow, how, yow. Ok, kí ni orúkọ yín náà kí n fi pè yín. Rukayat. Ok, alájà Rukaya náà masha Allah. Ìyí tí mo fẹ́ ok ṣé alájà Rukaya Babátúndé ni. Hello. Hello, sir. Mo ní ṣé alájà Rukaya náà. Hello, sir. Mo ń gbọ́ yín. Mo ní ṣé alájà Rukaya Babátúndé ni. Mo ń gbọ́ yín, sir. Bẹ́ẹ̀ni. Ok, masha Allah. Bẹ́ẹ̀ni, Náà sir. ẹ ti gbìyànjú ṣùgbọ́n àwọn kan wà níbẹ̀ tó yẹ kẹ́ ẹ máa pè bí mo ṣe pè fún yín. Mo fẹ́ kí ṣe rí mi ò ní bú yín mi ò sì ní bú yín mi ò ní bú ẹnì kankan nù yín ṣùgbọ́n tó bá tàkókò kan yín mọ̀ bú yín díẹ̀díẹ̀. Now ẹ rí wípé torí ìdí tá a ṣe gbọ́dọ̀ mọ àwọn aráàfin ìpè dáadáa òun gan ni yóò láàmú mú papọ̀ láàmú tò papọ̀ tí a fi mọ ka Quran wa. Now tá a bá sọ pé alif bá ta sa ẹ gbọ́ mi dáadáa bisimilahi rahman rahim alif bá ta sa ẹ kàn máa gbọ́ mi ni ẹ má pè padà ẹ má pè padà ẹ máa gbọ́rọ̀ alif bá ta sa jim ha kha dal zal ra zain sin shin sod dod to zo ain gain fa qaf kaf lam mim nun waw how yaw alif ba ta sa jim ha kha dal zal ra zain sin shin صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو هاو ياو. Now ẹ wá tún kà bí mo ṣe kà yẹn. Alif ba ta sa jim ha ka da so ro zain sin do do ha do gain fa
Cough. Cough. Lamb. Noon. Wow. How. Yow. ẹ wá gbọ́ ẹ máa pè lẹ́yọ kọ̀ọ̀kan kí n máa correct yín ó yẹ ẹ pè alákọ̀ọ́kọ́. Ali. Ali. Alif. Ba. Ali. Okay. Ali. Ba. Ba ó correct. Ba. Ó correct. Fa. Ó correct. Jim. Ó correct. Ah. Ó correct. Ha. Ha ó correct. Ka. Ó correct. Hello, sir. Ẹ máa kà lọ. Hello, sir. Ẹ máa kà lọ. So. Dal. Ro. Dal. 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 Lẹ́yìn dal. So. Zal. Lẹ́yìn. Dal. Lẹ́yìn kha. Dal. Lẹ́yìn kha ló kan Kha. dal. Ẹ listen. Dal. Ẹ gbọ́. Lẹ́yìn kha. Lẹ́yìn ha ló kan kha. Lẹ́yìn kha ló kan dal. Lẹ́yìn dal ló kan zal. Dal. Zal. Dal. Zal. Ẹ sọ bẹ́ẹ̀. Dal. Zal. Ẹ mọ̀ tí màá ṣe fún yín tá a bá ti parí ilé kéwú màá rìkọ́ọ̀dù ẹ̀ màá sẹ́ndì ẹ̀ sí lórí voice note. Yes, sir. So ẹ wà máa lísìn sí torí ẹ mọ̀ bá mi ka ẹ mọ̀ ká papọ̀ pẹ̀lú voice note tí bá sẹ́ndì sí yín ẹ mọ̀ ká papọ̀ pẹ̀lú rẹ̀ ibi tẹ́ ẹ bá ti ṣe mistake òun ó mọ̀ correct yín ẹ̀yin ló mọ̀ so nam dal zal ro zain Ro. Ba. Do. Ka. Ba. Ain. Bain. Fa. Ho. Ha. Lam. Nin. Noon. Has. Wow. how yow now ẹ wá listen sí kẹ́mi kà fún yín for the last time ká tó fẹ́ lómi láyé bisimilahi rahman rahim alif. Hello? Ba ẹ̀yin ẹ máa gbọ́ mi ẹ máa gbọ́ mi ẹ listen sí mi ẹ má kà á tẹ̀lé mi ẹ̀yin ẹ máa kà á sínú alif ẹ má wọrí èmi máa send voice note sí yín bisimilahi rahman rahim alif ba ta sa jim ha kha dal zal ra zain sin shin صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون وا ها يا نعم Masha Allah, Masha Allah. Ó yá o, ta ló tún kù kó tún ń pè wọlé o. Ta ló tún fẹ́ try o. Gbogbo ẹ̀yin tẹ́ bá tún fẹ́ pè wọlé ẹ pè wọlé bismillah. Ẹ̀yin tó bá tún kù ẹ tún pè wọlé.
ẹ pè sórí glow line yẹn kẹ́ ẹ kàn pè sí ẹ pè sórí WhatsApp line yẹn. Náà ẹ̀yin tó bá tún fẹ́ pè wọlé ẹ pè wọlé o. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pè ẹ pè sórí glow line yẹn. Ẹ pè sórí glow line yẹn. Masha Allah. Ó dà ok àwọn méjì náà ni wọ́n pè wọlé báyìí. Ó dà pé àwọn méjì yẹn náà là ń láyà lónìí. Ẹ̀yin òkú tẹ́ ẹ bá láyà ẹ make sure pé ẹ lọ practice ẹ dáadáa. And then tí ò bá yé dáadáa nínú wa ẹ make sure pé ẹ get in touch pẹ̀lú mi kí n send voice note ẹ sí yín kẹ́ ẹ lè bá a máa ha sórí kẹ́ ẹ lè bá a pè dáadáa kẹ́ ẹ lè pè bó ṣe kẹ́ ẹ ṣe pè é. Ọlọ́run á jẹ́ kí á jẹ́ kó jẹ́ ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa. Náà Masha Allah. Bóyá ẹnìkan sì máa tún pè sí ṣá. Ẹ̀yin student wa yòókù tẹ́ bá wà níbi iṣẹ́ tí ẹ ò ráyè wá sílé kéwú àkókò tẹ́ bá ráyè ẹ lè pè mí kí ẹ̀yin náà lè ka títí yín náà kí ẹ lè bá pè kẹ́ ẹ pè mí. Masha Allah, Masha Allah. Náà ẹ jẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ wa. Okay. Okay, where? Okay. Tó bá jẹ́ pé ẹ wà níbi iṣẹ́ ẹ má wulẹ̀ worry. Ẹ̀yin tẹ́ bá wà níbi iṣẹ́ ẹ má wulẹ̀ worry. But ẹ tó bá tún fẹ́ pè ẹ lè pè sórí nọ́mbà tí mo táàgì sísàlẹ̀ yẹn. Nọ́mbà tí mo táàgì sísàlẹ̀ yẹn ẹ lè pè mí sí orí ibẹ̀. Ẹ pè mí sórí glow line tí à ń lò yẹn. Orí glow line yẹn ní kẹ́ ẹ pè mí sí.
náà ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wọlé ẹ sì lè pè wọlé o ẹ pè sórí glow line yẹn. náà mo ṣe expect call àwọn tí wọ́n bá fẹ́ pè wọlé. now nítorí time wa ẹ jẹ́ ká ṣe báyìí okay bisimilahi rahman rahim kẹ́ lísìn sí mi dáadáa ká tuntun jọ tún ká bisimilahi rahman rahim alif ba ta tha jim ha kha dal ذال را زين سين شين صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها يا ألف با تا ثا جيم ها خا دال ذال را زين سين شين صاد داد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها ألف با تا ثا جيم ها خا دال ذال را زين سين شين صاد داد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها يا ألف با agbọ́dọ̀ mọ̀ lónìí agbọ́dọ̀ mọ̀ gbogbo ẹ̀ pátápátá lónìí náà ẹ máa gbọ́ mi ó yá bisimilahi rahman rahim alif ba ta tha jim ha kha dal dhal ra zain sin shin sod dod to zo ain gain fa qaf kaf lam mim nun wa ha ya alif ba ta tha jim ha kha dal ذال را زعين سين شين صاد داد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها يا ألف با تا ثا جيم ها خا دال ذال را زعين سين شين صاد داد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها يا ká tiẹ̀ máa fi ṣeré ká máa fi ṣeré alif ba ta tha jim ha kha dal dhal ra zain sin shin صاد داد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها يا ألف با تا ثا ألف با تا ثا جيم ها خا دال جيم ها خا دال ذال را زين سين دال ذال را زين سين شين صاد دال سين شين صاد دال طا ظا عين غين طا ظا عين غين فا قاف كاف لام فا قاف
kaf, lam, mim, nun, waw, ha. Mim, nun, waw, ha. Yaaw, yaaw. Now, tàbá tó fẹ́ kà ní títà àwọn ọmọ nursery school sọ pé alif, ba, ta, sa, jim, ha, kha, dal, zal, ذال را زين سين شين صاد ضاد طا ظا عين غين فين غين فا قاف كاف لام ميم نون واو ها يا ألف با تا ثا جيم ها خاء دال ذال را زين سين شين صاد ضاد طا ظا عين غين ثا كاف كاف لام ميم نون واو ها يا والسلام. Masha Allah. Ẹ wá tún máa jẹ́ wò báyìí. Ẹ máa gbọ́ dáadáa. Alif, alif, alif. Ba, ba, ba. Ta, ta, ta. Fa, fa, fa. Jim, jim, jim. How, how, how. How, how, how. Dal, dal, dal. Zal, zal, zal. Ra, ra, ra. Zain, zain, zain. Sin, sin, sin. Shin, shin, shin. Sod, sod, sod. Dod, dod, dod. Ta, ta, ta. Za, za, za. Ain, ain, ain. Goin, 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 goin. Fa, fa, fa. Cough, 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 cough. Kaf, 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 kaf. Lam, lam, lam. Mim, mim, mim. Nun, nun, nun. Wow, 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 wow. Ho, ho, ho. Ya, ya, ya. Ṣó ti yé wa dáadáa báyìí? Ṣó ti yé wa báyìí? Kó má bàa pọ̀ jù. Mo fẹ́ sọ fún wa pé òní mo fi fún gbogbo assignment ká make sure pé ó ti perfect tipa before Monday. Èyí tí ò bá yé yín ẹ wá wo fídíò yìí padà. Ṣé ti gbọ́? Ẹ wo fídíò yìí padà. Mo wá fẹ́ fún yín ní assignment kan lónìí. Eléyìí tí àbí bóyá kí n dẹ̀ wò bóyá mo fẹ́ mọ ẹni tí ó kọ́kọ́ parí rẹ̀ láàrin wa. Ẹni tí ó parí rẹ̀ mo fẹ́ mọ̀ bóyá ti lè identify àwọn letters yìí. Okay? Ẹ kọ́kọ́ máa wo tí mò ń kọ sílẹ̀ náà o. Ẹ kọ́kọ́ máa wò ó.
Okay, nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi báyìí ni wípé ẹ wo ohun tó wà lójú pátákó yìí. Mo fẹ́ kí ẹ kọ gbogbo ẹ̀ sílẹ̀ bọ́n ṣe tò tẹ̀léra wọn yìí. Ẹ wá sọ orúkọ gbogbo wọn fún mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ sọ orúkọ gbogbo wọn fún mi. Orúkọ tí ẹnìkọ̀ọ̀kan wọn jẹ́ eléyìí là ń pè ní identification of letters, láti fi lè rí àrídájú wípé lódodo ẹ lè dá àwọn àràfí yìí mọ̀. Mo fẹ́ mọ̀ bóyá ṣé ẹ lè dá wọn mọ̀. So ẹ kọ sílẹ̀ látòkè délẹ̀, kẹ́ ẹ kọ sílẹ̀. Mo fẹ́ wo the fastest finger, ẹni tó ní ìka tó lè fi sáré kọ nǹkan lẹ̀ kíákíá, tó lè tètè dá àwọn àràfí yìí mọ̀. Mo fẹ́ mọ̀, and then ẹ má jí ẹnikẹ́ni wò ó. Ntẹ́nìkan bá kọ́lẹ̀ ó lè má correct o. Ẹ lo ọgbọ́n tọ́lọ́run fún ẹ̀yin fúnra yín ní kẹ́ fi kọ sílẹ̀. Ntọ́lọ́run bá wá ní kẹ́ ẹ kọ, ẹ wá gbà pé Ọlọ́run ó fa àlùbáríkà sí i. Mo fún yín ní ìṣẹ́jú 5 láti kọ. Ìṣẹ́jú 5 ni mo fi fún yín ká tó máa lọ sí ilé lónìí. Ẹ kọ sílẹ̀. Ìṣẹ́jú 5 ni mo fún yín o. Ẹ kọ o. Ẹ kọ sílẹ̀ báyìí o. Ìṣẹ́jú 5 yín ti bẹ̀rẹ̀ o. Ẹ jẹ́ máa gbọ́ Kùránì lọ. وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا وكلي واشربي وقري عينا وإما ترين من البشر آدم فكلي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به كما قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا وأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا. Ẹni tó bá ti parí rẹ̀ ẹ submit lẹ́ẹ̀kan náà ni o. Ẹ má kọ kélekèle o. Ẹ submit lójú kan, ẹ fi kọ́má sí ẹyọ kọ̀ọ̀kan rẹ̀. Tẹ́ ẹ bá ti kọ lẹ́tà alákọ̀ọ́kọ́ ẹ fi kọ́má sí, ẹlẹ́ẹ̀kejì ẹ fi kọ́má sí, ẹlẹ́ẹ̀kẹta ẹ fi kọ́má sí títẹ̀ fi parí ẹ̀. Kẹ́ ẹ fi kọ́má yẹn di ẹni àkọ́kọ́ tó bá kọ́kọ́ tè parí ẹ tètè submit ẹ̀. Ṣùgbọ́n ẹ má wo iṣẹ́ oníṣẹ́, torí pé ntẹ́ni ẹ lè kọ ó lè má jẹ́ ètò correct. Masha Allah. Ó kù ìṣẹ́jú 4 o. وأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا
سهيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين ويوم يوم الأسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون ثم نحن نرث الأرض فيها وإلينا يرجعون إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من Ó kù ìṣẹ́jú méjì o, 2 minutes more. ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني من الرحمن وتكون للشيطان وليا قال راغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك وأهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيظا واعتزلكم وما تدعون من دون الله وادعوا ربي عسى ألا أكون بدعاء ربي
minute more. 1 minute more. ولما اعتزلهم وما يعبدون من كتاب موسى واذكر من كتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا سجدا وبكيا فطلب من بعدهم خلف أدعوا الصلاة واتبعوا الشهوات وطلب من بعدهم خلف أدعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا. Náà masha Allah alhamdulillah. Ẹ jẹ́ kí a wá ṣe correction kí a tó máa lọ. Náà ibi tó bá kù sí ẹ má jẹ́ kí ọkàn yín bàjẹ́. Náà eléyìí ẹnìkan tí mo ti rí pé ó submit Ajia Babatunde Rukayat ẹ gbìyànjú dáadáa but ẹ mix àwọn kan pọ̀. Eléyìí known eléyìí shin shen shin ta eléyìí ni jim eléyìí ni ya eléyìí ni lam eléyìí ni zal eléyìí ni zain zẹ́ẹ̀dì ẹ lè lo double e náà ẹ lè lo i eléyìí ni kaf eléyìí ni dọ́ọ̀d eléyìí ni zọ́ọ̀ eléyìí ni sin eléyìí ni ghain eléyìí ni kọ́f
eléyìí ni wáw, eléyìí ni thaa, eléyìí ni kha, eléyìí ni sọ́ọ̀d, eléyìí ni tọ́, eléyìí ni ha, eléyìí ni bá, eléyìí ni dal, eléyìí ni rọ, eléyìí ni ayin, eléyìí ni mim, eléyìí ni haw. Inshallah bi iradillah a ó tún pàdé ní ok mo ti rí ẹ̀yin náà, ẹ̀yin yòókù tí ẹ submit tí yín náà náà lágbára ọlọ́run a ó tún pàdé ní ọjọ́ Monday. Ẹ wá jẹ́ kí a make sure pé a lọ practice gbogbo tá a ti ṣe yìí dáadáa, ìka practice dáadáa. Tó bá dọjọ́ Monday lágbára ọlọ́run ẹ ó ka gbogbo tí ẹ bá tún ti kọ́ ẹ ó ka fún mi. So ẹ má wàá jẹ́ kó jẹ́ pé aṣẹ̀tún máa wá padà sórí eléyìí lọ́jọ́ Monday. Topic mi tí a ó mú òun ni a bẹ̀rẹ̀ pẹ̀lú topic mi ṣá, a mọ̀ join àwọn nǹkan míì papọ̀ mọ́ra wọn, ṣùgbọ́n a kọ́kọ́ kọ́ra wa ní orúkọ tí gbogbo àwọn àmì tó ń jẹ́ kínní ń jẹ́. Bóyá àbí ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ ká lọ há ilé ìsórí dáadáa, alìbá àtàṣàwà ẹ jẹ́ ká há sórí. Ṣùgbọ́n eléyìí àwọn orúkọ tí a ó máa, àwọn kìnní kan tí a ń pè ní váwẹ́lì, á ya atẹ váwẹ́lì yẹn fún wa, váwẹ́lì Arabic vowel bó ti máa rí nìyí. Òní òun là ń pè ní Fatiha, Kẹsrọ, Dumma, Sukun, Fatihatain, Kẹsrọtain, Dummatain, Shadda, Madda. Now eléyìí ni Fatiha, eléyìí là ń pè ní Kẹsrọ, eléyìí ni Dumma, eléyìí là ń pè ní Sukun, eléyìí là ń pè ní Fatihatain, eléyìí là ń pè ní Kẹsrọtain, eléyìí ẹ jẹ́ mú wá sí báyìí Dummatain, eléyìí là ń pè ní Shadda, eléyìí là ń pè ní Madda. Fatiha, Kẹsrọ, Dumma, Sukun, Fatihatain, Kẹsrọtain, Dummatain, Shadda, Madda. Àwọn kìíní ni àmì tá a máa ń fi sórí àwọn àràfí kọ̀ọ̀kan tá a fi mọ̀. Ṣé rí gbogbo àwọn tó wà ní apá òkè yìí, Fatiha, Sukun, Dumma, Sukun, Fatihatain, Dummatain, Shadda, Madda yìí òkè lẹ́tà làwọn máa ń dúró sí. Ṣé rí Kẹsrọ àti Kẹsrọtain àwọn méjèèjì nìkan náà máa wà ní ìsàlẹ̀ ọ̀rọ̀. Bóyá bíi tí n bá kọ alifu ń sìn, mokọba bí n bá máa fi eléyìí síbi ọ̀rọ̀ abẹ́ báyìí ni màá fi sí. Tí n bá máa fi Kẹsrọ síbi ọ̀rọ̀ ó ní bí màá ṣe fi sí ni. But àwọn yòókù yìí òkè ọ̀rọ̀ náà máa ń wà. Fatiha ni o, Dumma ni òkè ọ̀rọ̀ ni,
sukun òkè ọ̀rọ̀ ni, fatihatain òkè ọ̀rọ̀ ni, domatain òkè ọ̀rọ̀ ni, shada òkè ọ̀rọ̀ ni, mada òkè ọ̀rọ̀ ni. Òkè ọ̀rọ̀ ni gbogbo wọn máa ń wà bí wọ́n ṣe wà lókè ọ̀rọ̀ nìyẹn. So ẹ jẹ́ ká lọ há ilé náà sórí. Fatiha, kẹsìrọ̀, doma, ẹ jẹ́ tún doma ikọ̀ dáadáa. Ó ní kékeré báyìí tí wọ́n wà lórí ọ̀rọ̀. Fatiha, kẹsìrọ̀, doma, sukun, fatihatain, kẹsìrọ̀tain, domatain, shadda, madda. Fatiha, kasra, doma, sukun, fatihatain, kasratain, domatain, shadda, madda. So ẹ jẹ́ ká lọ há ilé ìsórí ká lè bá a lò pẹ̀lú nǹkan tá a fẹ́ lò ní ọjọ́ Monday lágbára Ọlọ́run. Ẹ jẹ́ ká pàdé lọ́jọ́ Monday inshallah bi radillah. Ọlọ́run bá mi wà pẹ̀lú gbogbo yín. Àánú Ọlọ́run kó má kúrò lórí yín. Ìkẹ́ Ọlọ́run kó má kúrò lórí yín. Ìdùnnú Ọlọ́run kó má kúrò lórí yín. Ọlọ́run jẹ́ ó máa yé yín sí, jẹ́ kẹ́ ẹ máa mọ̀ sí, kó máa yé yín sí, kẹ́ ẹ máa mọ̀ sí, kó máa yé yín sí, kẹ́ ẹ máa mọ̀ sí. Kò ní le fún yín lágbára Ọlọ́run. Ọba tí ò jẹ́ kó le fún Ànábì Muhammad kò ní le fẹ́yìn náà. Ẹ make sure pé ẹ tún lọ tún fídíò yìí wò dáadáa kẹ́ ẹ tún lè gbọ́ àgbọ́yé kìíní ẹ há ẹ sórí dáadáa kó tó di Monday kẹ́ ẹ lè ká kó lọ perfectly lẹ́nu yín. Ọlọ́run yóò fún wa ṣe. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Assalamu alaikum.